Mo gbọ́ sórí arábìnrin Ọmọlára lórúkọ rẹ̀ ń jẹ́. Ó rí bákan lára mi. Èyí ló wá mú mi jáde láti wá yànnàná rẹ̀. Ṣé ẹ rí àwa obìnrin, ìyà tí ó jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbéyàwó, àtojú ọ̀nà ni wọ́n ó ti máa rí fìrífìrí. Bóyá ká sọ wípé àìlákíyèsí tó, àbí ká sọ wípé ìfẹ́ ni, àbí ká sọ wípé nítorí wípé ọjọ́ ti lọ lórí mi, èmi náà fẹ́ ládé orí, àbí ká sọ wípé nítorí wípé ẹbí ará ọ̀rẹ́ aládùúgbò wọ́n ti ń sìyàn ní ọkọ, bóyá ló máa ń fà á tí àwọn obìnrin fi máa ń kán lu irú agbami ìyà bẹ́ẹ̀. Sórí arábìnrin ni mo gbọ́. Wọ́n ní lọ́jọ́ engagement àwọn, ìyún lọ́jọ́ ọ̀dáná, wọ́n láwọn pẹ́ dé látàrí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tó má wọn lójú ọ̀nà. Wọ́n nígbà táwọn fi máa dé ibi táwọn ó ti ṣe ayẹyẹ ìdáná, wọ́n ló pẹ́ gan. Wọ́n nígbà táwọn dé, àwọn ti rí tí ọkọ àwọn ti sí gèlè lórí tó fẹ́ na àwọn. Wọ́n láwọn èèyàn náà wá ń bẹ ìyá yìí wípé ẹ mọ̀mọ̀ náà, tẹ́ ẹ bá ti nà ìgbéyàwó parí nù o, àbí ta ní ó rí lójú ogunlọ́gọ̀ àwọn èèyàn pé ìyá ọkọ na ìyàwó tí ẹbí ò wá lajú wọn lẹ̀, tí wọn ò rò pé irú ẹbí bẹ́ẹ̀ làwọn fẹ́ kó máa wọn lọ ṣẹrù kà. Ẹ mọ̀mọ̀ náà, wọ́n ní bí àwọn ọ̀rẹ́ wọn ṣe ń bẹ̀ hàn, bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ tó jẹ́ ti àwọn náà yún ìyàwó bẹ́ẹ̀ náà ń bẹ ìyá ọkọ. Wọ́n láwọn ṣe ìdáná táwọn ṣe, òǹkálukú gbàgbé ẹ̀ síbẹ̀. Àwọn ṣègbéyàwó, òǹkálukú gbàgbé ẹ̀ síbẹ̀. Wọ́n ń béèrè àníyàn lò, ṣùgbọ́n èmi ní ti ń tòótọ́. Wọ́n ní lẹ́yìn ìgbà tí àwọn ṣe ìgbéyàwó tán, tí àwọn bí ọmọ, ojú abẹ́rẹ́ tí wọ́n fún àwọn ní ẹ̀yìn, wọ́n ní ìníyá ọkọ àwọn ti kábàrá bíi mẹ́rin bo àwọn o. Látìgbà náà, wọ́n ní àwọn ti da láìsàn o, táwọn ti ilé ìwòsàn kan bọ́ sí kejì. Wọ́n ní gbogbo táwọn ní làwọn ti ná látàrí àìsàn tí ń ṣe àwọn yìí. Iná wá ké gbàǹjarè síta wípé kí àwọn èèyàn kan gba àwọn. Èyí tó tiẹ̀ tún wá burú jù ń bẹ ni wípé ọkọ ọ̀gbà náà lọ́hùn-ún tí wọ́n ti torí rẹ̀ jẹ̀yà yìí, wọ́n ní àbúrò ọkọ àwọn, wọ́n ti jọ pa, wọ́n ti jọ dé, ọkọ ti kùn wọ́n lẹ̀ báyìí pẹ̀lú ọmọ lọ́wọ́. Gbogbo ń tán sì ní náà ti ná lórí àìlera tí ń sìn èyí tí ìyá ọkọ wọn dá sí hàn láì. Ẹ rí wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àǹtí ti rí red flag. Bóyá ká sọ pé fẹ́ fọ́jú, bóyá ká sọ wípé ara àwọn tán máa ń bọ́n pòwe wípé èmi ni ọmọ wo mọ́ wariwo ọjà o, bóyá ń ló fà á. Torí ń tó fà á kò tiẹ̀ yé mi. Ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin ṣe làálàájú wa lẹ̀ báyìí tí tàlùbọ̀ sì fi kó wọ̀ máa lọ. Nítorí amójútó àní mójútó, nítorí arán àní rán, tí ò yẹ ká rán òun là á mọ̀ rán. Nígbà tó o ti débi ìdáná rẹ ni o, tó o pẹ́ dé lásán látàrí fún súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí ì ṣe wípé ń tọ́ mọ̀ọ́mọ̀ ṣe. Tá a bá sọ wípé ó mọ̀ọ́mọ̀ ṣe ni, mo ti ṣe náà nu ẹsẹ̀ ìfẹ́ ẹnu yín tó o sì dé tó ń ráńkà dédé tó ń bẹ̀ wọ́n, tó o ti wá báyọ̀ ọkọ rẹ tó ti sí gèlè lórí, títí náwó bọ̀ tó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ná ọ, tí àwọn ẹbí ará ọ̀rẹ́ tí wá ń bẹ̀ wípé mọ̀mọ̀ náà ní tó bá mú ìtẹ́ ẹ̀nà ìyàwó, ẹsẹ̀ ìyàwó tán nù ú, ẹ̀fẹ́ ìyàwó tán fọmọ yín nù ú. Wá lérè ànáǹsì wípé ẹ dákun o, n ò ṣe ìgbéyàwó mọ́ o, n ó wọkọ tèmi síwájú, mo yọ̀ǹda káwọn náà ó ṣe kíni, kí àwọn náà wá ìyàwó tiwọn síwájú. Èyí ló mú mi rántí ìtàn arábìnrin kan. Ìrírí ayé ni o. Arábìnrin ní nígbà tó ń dí ọ̀dọ̀ ìyá ọkọ òun, tí ọkọ mú un lọ wípé ìyá mi o, ìyàwó àfẹ́sọ́nà mi rèé o,
ẹni tí mo fẹ́ fẹ́rẹ̀ o àyù ọkàn mi rèé o. Ó ní ìyá inú rẹ̀ dùn, ó gbà ń tọwọ́ tẹsẹ̀, ó kí òun, ó kẹ́ òun, ó gẹ òun. Ó ní lọ́gán tí ọmọ rẹ̀ dìde ni ìyá bá pè ń sí kọ́nà ló bá sọ fún un wípé etí ẹ mélòó? Ó ní méjì. Etí ẹ mélòó? Kí ló ọmọ fi gbọ́? Ó ní ọ̀rọ̀ ni ó sì fẹ́ káwọn òbí rẹ̀ ó jèrè rẹ̀, ó sì fẹ́ ṣe làálàá, ó fẹ́ fòrò bí tí wù tí mọ̀. Ó ló ní bẹ́ẹ̀ ni mà. Níyà ìbá sọ fún wípé ọ̀pọ̀ òkèrè rajà ni o, sọ̀rọ̀ ọmọ mi tó ń wò yìí ò lè fẹ́. Kì í ṣe pọ́n ti mọra rí tẹ́lẹ̀ o, kì í ṣe pọ́n ti pàdé níbì kankan o. Ó sì ṣe dáadáa sí i. Kódà ó ní nígbà tí àwọn tó jọ sọ̀rọ̀ tán, ó ló ní kò òun ò sí. Wọ́n bí pọ̀nrípọ̀nrí ìyá òun dá kó òun sọ fún àfẹ́sọ́nà pé ní tí ìyá rẹ̀ sọ rèé. Òun ò sì gbọ́dọ̀ fi react kó òun ó sojú fúru ni. Èmi ni tí ń tòótọ́. Ó ní nígbà tí àfẹ́sọ́nà ń dé padà, ìyá ẹ̀ mọ̀ tún kí ń gẹun ni pé kódà ọmọ ojú lọ sọ́jà, ìyàwó gidi lọ mú wálé. Ó lóun yá a lọ wọ́ọ́rọ́wọ́, òun yá a mọ bóun ṣe yọ̀ǹda arákùnrin wípé ẹ dákun o, ilé èmi àti ẹ kò ní í lè wọ̀. Ó ní arákùnrin títí di bóun ṣe ń sọ yìí kò mọ ohun tó ṣẹlẹ̀, kò mọ ohun tó ṣẹlẹ̀ tóun fi sọ wípé òun ò ṣe mọ́, òun kàn wá àtàmọ́ mọ́ àtàmọ́ fún ni. Ṣé ẹ rí i pé lẹ́yìn yọra rẹ̀ nú oko ìdààmú? Àbílẹ̀ tó ọ̀ tí ì wọ̀ tán ti ń tírẹ́tì rẹ̀, ilé tó ọ̀ tí ì wọ̀ tán ti ń sọ fún ọ wípé sọ́ọ́rí ibi tó ń bọ̀ yìí tó o bá wá lẹ́mìí rẹ̀ o lè gbìyànjú rẹ̀ wò. Tí ò bá gbọ́n kó tètè fẹsẹ̀ fẹ́. Ọlọ́run ló mọ iye orí òkè tí ò bá ti gùn. Àkọ́kọ́ ó lè mọ́ padà gbádùn ìgbéyàwó, kò tiẹ̀ lè gbádùn rẹ̀ ni. Bẹ́ẹ̀mi rẹ̀ ò bá tiẹ̀ tún bọ́ sí ṣe bí yóò kan sára sọ́lọ́run tó bá jẹ́ pé fòru ayé nìkan náà fún. Iná ló ṣẹlẹ̀ sírú àǹtí nígbà tó o ti rí fìrìfìrí tán ti ń bọ̀ wá dáná. Ṣérú ẹ̀ ló tún padà sọ wípé yes I do níwájú Ọlọ́run àti níwájú àwọn èèyàn nítorí kíni? Ṣé bẹ́ẹ̀ lọ kọ́ wọn tó? Peace of mind gan. Ó mọ̀ jàjú nǹkan míì lọ. Ó jàjú nǹkan míì lọ o. Ṣùgbọ́n ẹ ti ẹ̀ wá dúró ná láàrin èmi àti ẹ jẹ́ àjọjọ wò. Ǹjọ́ tọ́ kí ìyá ọkọ kó máa na owó sókè na ìyàwó ọmọ? Ǹjọ́ tọ́? Ǹjọ́ bójú mu? Torí oríṣiríṣi irú àwọn kéèsì báyìí ni àwọn èèyàn mọ̀ ń bún àgbọ̀. Ẹlòmíà ní bí ọkọ ń ṣe ń nà bẹ́ẹ̀ ni ìyá ọkọ náà lẹ́gbẹ̀ẹ́ kan. Ní ìyá ọkọ tó jẹ́ wípé tí ọkọ rẹ̀ bá ṣe mọ̀nàmọ́ná ó yẹ kó pè pé mọ́mì ṣé ẹ rí ní tí lágbájá ṣe. Tó bá wá ti di wípé ọkọ náà ọ̀, ìyá ọkọ náà ọ̀ sì dúró, ẹ̀mí ìrí ó padà bọ́ síbẹ̀ ni kì í ṣèpè tàbí kán sọ ọ́ dà láàbò ara. Ìyá ọkọ ó ṣe máa na ìyàwó ọmọ. Ṣé ẹ rí pé irú yìí èyí ní ìsìn ti gbó ọkọ. Alájìkí akú mọ́ sọ ìwọ̀nba lèèyàn burú mọ́. Ìwọ̀nba ni mọ́ kọjá ààyè rẹ̀, ìkọjá ààyè gbáà ni kí ìyá ọkọ kó máa gbé ọwọ́ sókè ná ìyàwó. Èmi ò rí tí ìbá ṣe o tó ò lè dúró kọ́mọ rẹ̀ ó fi dé. Nígbà tí ìṣepò náà tábà sọ wípé òun ló kọ́kọ́ gbá yín létí mà tẹ́yìn náà fi wá dá padà fún tó ò lè dúró kọ́mọ rẹ̀ ó dé kó fẹjọ́ rẹ̀ sùn ọmọ rẹ̀ kó gba ọmọ rẹ̀ láàyè láti bá ìyàwó rẹ̀ wí tí ìsì ìṣe lílù gan. Àwọn ìyá ọkọ alálùbáríkà tán yé kébù tán fi ń tọrọ ìyá ọkọ wọn ò ní mi ò ní ọba wí ọmọ kan ní ìbùn ọgbọ́n ni o, ṣùgbọ́n bá ń sọ fún wípé yìí ìfẹ́rù rẹ̀ kó mọ̀ bá fi rú ẹ̀ dá sàmọ́. Àwọn ìyá ọkọ nù kì í wá ṣe pé kó wá máa gbọ́wọ́ sókè kó máa mú pankẹ́rẹ́ síyàwó ọmọ rẹ̀. Ọmọ bíbí inú rẹ̀ gan àṣẹ ẹ̀ tó bá dé level kan ó gbọ́dọ̀ mú pankẹ́rẹ́ sọ pé ọ̀nà. Irú ìyá èyí ní ìsìn bí ò bá ní nǹkan ní ìsìn wọn ò ní sọ pé ó ní nǹkan. Ṣé wọn ò ní sọ pé ó ní nǹkan? Irú ìyá yìí ní ìsìn báyìí ó yẹ kán ti gbé gbogbo eléyìí tá àǹtí ìṣẹ̀ṣẹ̀ wá ń pariwo wá orí ayélujára ó yẹn rè wá agbẹjọ́rò tó dáa ni. Bó bá jẹ́ wípé ẹ̀wọ̀n ni ayé wọn bá tọ́ sí ọmọ wọn ìgbà náà lọ́hùn àti ọkọ tí ò tó ọkọ ṣe kán rè máa gbé oúnjẹ pàdé ìyá wọn tí wọn ò bá sì mọ ṣe rí
the rate tá a fi ń gbọ́rọ̀ àwọn ìyàwó ṣe gbá sí ìyá ọkọ, ìyàwó ṣe gbá sí ìyá ọkọ, ó ní ò jẹ́ ká mọ yí ara wa. Àwọn ìyá ọkọ wèrè náà kún ta. Tí wọn ò bá tí ì mọ tírèènì àwọn ìyá ọkọ kan, kán rèé mọ firun funfun ìyá wọn rèé ṣe kinní ní ọgbà ẹ̀wọ̀n, wọn ò ní mọ tí ó kàn nínú ìrìn àjò ayé wọn. Bó lọ ṣe mọ ọ̀nà ìyàwó ọmọ rẹ̀ gan-an gbọ́dọ̀ mọ àbí bóyá bó ṣe rí létí tèmi o. Ìwọ̀n ọba lè yẹn gbọ́dọ̀ burú mọ́. Obìnrin míì burú tí tó tún fi wo ewu lórí ni. Ọmọ rẹ̀ ń sá fún ọ. Ọmọ náà ò tún lè yọ̀ mọ́ grandma sáyé wá nù. Irú ayé ìyàwó nù. Kò necessary pé ń tẹ́ ẹ pass through lọ́dọ̀ ìyá ọkọ tí yín náà lẹ́ gbà pé kí àwọn ìyàwó ọmọ yín náà pass through. Torí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ń wò pé ń tóun bá pass through lọ́dọ̀ ìyá ọkọ òun náà ni irú ìlọ́po kò necessary. Ṣé bí n tí ìyá ọkọ yín fojú yín rí sínú yín dùn mọ́, kí ló dé tẹ́yin ò yí padà kẹ́ ẹ wò wípé láì mi ò ní dá sọrú ẹ̀ sọ̀rọ̀ fún ìyàwó ọmọ mi, n ò ní ṣe bẹ́ẹ̀ ṣe hùwà sí ìyàwó ọmọ mi. Kí ló dé tó ti wá tún wọ́n fẹ́ burú jù sí ìyá ọkọ yín lọ? Àlè álíkù ọ̀pọ̀lọpọ̀ yín, àwọn ìyá ọkọ yín kẹ́yìn wọ́n gẹ̀yìn ni, ó dórí akáyín yín lákàáwádé egun. Ó lọ fà o. Tí ìyá ọkọ bá fi lè na ìyàwó ọmọ rẹ̀, ó lọ fà. Ìdí náà tá a fi sọ wípé náà kọ́ ọ tó rà. Eléyìí tán máa ń sọ wípé aya burúkú ó ṣe é fẹ́, àna burúkú ni òní. Mo ti ṣe fídíò mi ṣáájú. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá wo ẹ lọ wò, kò yé báyìí ní ìsìn. Àtaya burúkú àti ọkọ burúkú àti àna burúkú, wọ́n gbàdúrà kó wọ ní kankan ń bẹ̀. Torí ọjọ́ tó lò nínú ìgbéyàwó ó pọ̀ ju ọjọ́ tó ti ń lò bọ̀ láti ilé yín lọ. Kí inú ìgbéyàwó kó má wá dàbí ọ̀run àpáàdì fún. Alájìkẹ́rì iná, ẹ bá ń like, comment, ẹ share. Ó dàbọ̀.